ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa ẹ̀lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wa àkó ojúmọ́ ṣe dáadáa la jí ojúmọ́ ire ojúmọ́ aláyọ̀ báyìí ni ó máa mọ́ ẹ̀yin àti èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ bá ṣe máa ń ṣe orúkọ tèmi ò yí padà èmi ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín Adéníjì Yétúndé Olúwaṣeun tí mo máa ń pera mi ní Àṣàbí Àrà ṣe bẹ́mi wọ́n làṣàbí ìkọ́ ọmọ baálẹ̀ tó jọ̀jọ̀gùn ọ̀jọ̀gùn là ń pè lágbà oyè lónìí lórí òwe tí mo fẹ́ kájọ gbéyẹ̀wò ló sọ wípé iṣẹ́ tó bá ń pọ́nni láṣọ ó di dandan kó yọwọ́ ọṣẹ eléyìí túmọ̀ sí wípé iṣẹ́ tá a bá ń ṣe tí ò bá lérè lórí àbí tí ò yọ èrè kankan fún wa ó yẹ ká jáwọ́ lórí ẹ̀ ká jáwọ́ lórí àpọ̀n tí ó yọ ká gbomi lákaná bẹ́ẹ̀ ni àṣà Yorùbá kò ní tọwọ́ mi bàjẹ́ kò ní tọwọ́ ẹ̀yin náà bàjẹ́ tí n tún máa pàdé yín lọ́sẹ̀ tó ń bọ̀ ire ayọ̀ àti àlàáfíà láti jọ fi pàdé ara wa ó dàbọ̀.